eléyìí ó tún ga o. Gbogbo ẹ̀yin apanilẹ́kúnjayé, gbogbo ẹ̀yin tó jẹ́ pé kí ó bàjẹ́ fún yàn, inú kó bàjẹ́ fún yàn, inú bẹ̀lẹ̀ tí máa ń jẹ. Ọlọ́run á mú yín ni o. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìlú Ìbàdàn. Lákọ̀ọ́kọ́ náà, mo kí Alhaji Oriyomi Hazmat ní agbára Ọlọ́run, kí Ọlọ́run kó tètè bá wa fún wọn ní àlàáfíà tó péye. Gbogbo ẹ̀yin organizer show yìí náà ẹ kú rọ̀jú o. Mo tún wá kí gbogbo ìdílé tí ìṣẹ̀lẹ̀ yìí tí Ọlọ́run sọ pé because àmúwá Ọlọ́run ni, lágbára Ọlọ́run ọba, Ọlọ́run á fèyí ṣe òpin o. Àwa tó kù a ní ríru ẹ o. Mo fẹ́ kẹ́ bá mi wo fídíò kan nípa Alhaji Oriyomi Hazmat lórí báwo ni wọ́n ṣe organize event yẹn. Tó o bá ti wá wo show yẹn tán, tó o bá ti wá wo fídíò yìí, tó o bá ti wá wo fídíò yẹn tán, kí wọ́n fúnra rẹ̀ alára rẹ̀ kó o wá dájọ́. Kí ìwọ fúnra rẹ̀ tó ń wò mí yìí, tó ń bú Oriyomi, tó ń bú àwọn tí wọ́n gbé ọmọ wá síbẹ̀ tọ́mọ wọn kú, ìwọ ṣáà ń fa ẹ̀bi yọ. Ìwọ ló mẹni tó jẹ̀bi, ìwọ ló mẹni tó jàre. Jọ̀ọ́ bá mi wo fídíò yìí. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan lẹ́nu ẹni tí ó bá wọn polongo ẹ̀ pé ó fẹ́ ṣe nǹkan báyìí. Ẹni tó tún wá bá wọn polongo, ìgbésẹ̀ tí ẹni yẹn tún wá gbé lẹ́yìn ìpolongo tó wá lead sí ikú àwọn ọmọ yìí. Kí Ọlọ́run kó bá wa fi orí jìn àwọn ọmọ yẹn, kó bá wa pa àṣìṣe wọn rẹ́. A ò fi yọ wọn. So ẹ jẹ́ ká wo fídíò yẹn tán. Tẹ́ bá ti wá wo fídíò yẹn, kẹ́ wá gbọ́ kan tí mo fẹ́ sọ. Mẹ́wàá ń ṣẹlẹ̀, àfi kí Ọlọ́run ọba Elédùmarè, àfi kó ṣàánú wa ni. Gbogbo abiyamọ ayé ẹ ní fojú sunkún ọmọ o. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share show yìí o. Ẹ bá mi share fídíò yìí kó lọ káàkiri, torí pé kí ni, tí irọ́ bá lọ ní 20 ọdún, ọjọ́ kan ṣoṣo báyìí òun lòtítọ́ máa bá o. Gbogbo ẹ̀yin apọmọlẹ́kúnjayé tó já sí pé ẹ̀jẹ̀ ọmọdé lẹ́yìn máa ń mu ní tiyín. Ilẹ̀ àṣírí yín ti tú o, ilẹ̀ ti mọ́ yín o. Ẹ jẹ́ ká wo fídíò yẹn náà. Oriyomi Hazmat himself. Ẹ káalẹ́ sà. Yes, sir. Mo ṣe wà ní orí bẹ́ẹ̀dì, mo ṣe bá yín sọ̀rọ̀. Ẹ sọ máa manage voice mi ẹjọ́. Yes, sir. The only thing around okay, Alhaji máa sọ yín lọ sẹ́dá, sorry. Mo fẹ́ sáré sọ kankan. Àwọn kankan ti yé yín nínú nǹkan tẹ́ sọ yẹn already. Yes, sir. Wípé media organization ni mo ní. So olórí fẹ́ lo media mi kí àwọn target audience wọn 50,000, 500, 5,000 kó lè. I'm going, sir. Yes, sir. So àṣẹkẹ lásán lè fẹ́ lù fáwọn ọmọ kékeré tí wọ́n fi máa dùn. Tó bá jẹ́ pé pàṣẹkẹ lásán lè fẹ́ lù fáwọn ọmọ kékeré tí wọ́n fi máa dùn. Tẹ́ ẹ bá wá bá mi nígbà 1 naira lọ́wọ́ yín. Oh. I'll give my kékeré abẹ́fẹ́ ṣe fún widow, abẹ́fẹ́ ṣe fáwọn àgbàlagbà. Once you come to my media, I will do it for you for free. And I will just keep asking you, can you target in space will a fellow? Yeah. So target me. Ìgbà mi mo máa change the venue. This particular venue tí wọ́n lò yìí. Yes, sir. Èmi ni mo change ẹ̀. Ibi tí wọ́n fẹ́ lò tẹ́lẹ̀ kéré. You see? Èmi ni mo sọ fún ọ. Ibi tí wọ́n fẹ́ lò yẹn kéré. Venue tí wọ́n lò yìí 150,000. Oh, capacity. Alhaji. Very, very big. Anybody can go and check. Yes, ma'am. Ṣé ń sọ wípé ibi tó fẹ́ lò yìí can take the capacity of 150,000 people? Anybody can go and check. Basharon Islamic High School, Basharon. Very, very big. Ó jámọ́ Basharon, ó jámọ́ Bódìjà. Òun ló fẹ́ tóbi jù nínú àwọn secondary school tó wà lọ́yọ̀ state tó ní open grant tó dẹ̀ maintain ẹ̀. So nítorí pé wọ́n ti sanwó síbi kan tẹ́lẹ̀ tó kéré, tẹ́mi dẹ̀ fẹ́ avoid irú nǹkan tó ṣẹlẹ̀. Èmi gangan ni mo bá wọn sanwó ibi kí wọ́n má bàa lóbi tó kéré. I
paid for my post just to help them. Come up and be talking. Hello? Hello, sir. Eje, mute everybody, sir. So that I can only hear you. Go on, sir. Hello, sir. Go me. Yes, sir. Yes, sir. I was on oxygen for some time. So lale let me put it that way. Lale Tuesday, personally, I went there to go and check in the program one. But when I say to everything, that too. The button that thing now, we did one. I yet want to see like Kerry Larry. Only I hear okay. Oh, money. One I hear watch. Money go watch. Money to you and one to but tie you back fed that. One eye you spread. One eye you tell our mother. One okay. One I want to organize that. Well, one I give my to be oh. One if it too big on which as hospital I want to pay more show. One it's all right. Anything for anybody to buy to our Martinino. They always call on me, I'll be ready. So I now ask, what about the security? They said security is intact. I want to solve my question. The security will be here by 8 o'clock in the morning. Mogbo, I heard that too. So, good. I left to my house. I think in the lonely motor yabisan in Dana Muambe CTD 12:30 la loru. Just to make sure we can fuck up. So emi baje tí mo bá ti lọ́wọ́ sí nǹkan mo máa ń fẹ́ kó lọ perfectly. Kò sẹ́ni tó perfect o, mi inú ògbọ́n o, mi mọ̀ nǹkan ṣe o. But tó bá ti kàn ọmọ kéékèèké, ẹ̀rù máa ń bà mí. Mo wá fún wọn ní tips pé Ìbàdàn yàtọ̀ síbi tẹ́ ti máa ń lò. Ìbàdàn yàtọ̀ síbi tẹ́ ti máa ń lò. Wọ́n á nítorí táwọn fi wá sọ́dọ̀ mi náà nìyẹn. Wọ́n á ní báwo náà ṣe máa wá. Masali kauribaya kasaida ya gaba. Gbọ́rọ̀ àṣẹ látẹnu mi. Ìwọ tó lè ṣàmì lórúkọ Jésù. Ọ̀dájú ogun tó ní tòun bá rẹ́yìn òun ò ní padà. Lórúkọ Ọlọ́run bàbá tọmọ tẹ̀mí mímọ́ iná Ọlọ́run kó jó dànù. Orúkọ mi ní Prophet Ṣólóyè Táíwò, bàbá orí òkè àṣẹ àtagbára. Látorí òkè àṣẹ àtagbára tó wà ní Gbẹ́ńkú area, Olódó garage nílùú Ìbàdàn. Máa sádàdí kàfà gbọ́ọ̀rọ̀ Olúwa. Ọ̀dájú ènìyàn tó ń bá ọ rìn tó lóun ò ní jẹ́ kó rógòlù láyé. Irú ẹni bẹ́ẹ̀ lórúkọ Jésù idà ọ̀run kó gé wọn dànù. Wòmísà, Olúwa rán mi sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Kí ni tó Olúwa dẹ̀ fi rán mi sí ọ? Òun náà ni pé má sọ ìrètí nù. Dádì àti mọ́mì jọ̀ọ́, mo bẹ̀ ọ́, ó lè ti gbàdúrà lóòótọ́, ó lè ti gbààwẹ̀ lóòótọ́, ó lè ti lọ oríṣiríṣi orí òkè lóòótọ́. Ṣùgbọ́n sà, Olúwa ní kí n sọ fún ọ pé gbogbo ohun tó ń béèrè tó ti rí yẹn, má sọ ìrètí nù. Tó bá ṣeé ṣe, oh my God, tí Jésù bá lè jí Lásárù òkú ọjọ́ mẹ́ta, òkú tó ti kú fún ọjọ́ mẹ́ta tó ti ń rùn, táwọn èèyàn ti ń wò pé báwo làwọn ṣe fẹ́ ṣe, tí agbára Ọlọ́run bá lè jí òkú yẹn dìde, gbogbo ohun tí wọn náà ń lé tó dàbí pé kò tí tẹ̀ ọ́ lọ́wọ́ máa sádàlíkàbà. Olúwa ló máa ṣe fún ọ. Gbọ́ mi sà, ṣégbéyàwó tiẹ̀ gangan òun ló dàrú ni. Oh my God, ṣé iṣẹ́ lòun wá tó ò tí ì rí? Masadali kaparibaya kasaidaya. Ṣé ìgbéga ló ń wá lẹ́nu iṣẹ́ tó ò tí rí? Kí ló ń tó o ti ń dààmú káàkiri? Ṣọ́mọ tó ti ẹ̀bí ló ń fún ọ ní wàhálà ní gbogbo ìgbà tó o ti lọ káàkiri tó dàbí pé o ti rí ọ̀nà àbáyọ. Olúwa ní kí n sọ fún ọ pé má sọ ìrètí nù. Wòmísà, o ò tí ì pàdé ẹni tá a rán sí ọ ni. Òun ló fà á. Ṣùgbọ́n Olúwa rán mi sọ pé àkókò rẹ ti tó. Òun fẹ́ tú ọ sílẹ̀ nínú gbogbo àjàgà ogun èyí tí ayé rẹ wà. Ẹnìkan máa ṣàmẹ gbọ́ọ̀rọ̀ Olúwa, gbogbo àjàgà ogun lórí ayé rẹ, gbogbo àjàgà ogun lórí àyànmọ́ rẹ, lórúkọ Jésù iná Ọlọ́run kó jádànù. Wòmísà, bóyá o tiẹ̀ wà lókè òkun, ò ń ṣiṣẹ́ ṣùgbọ́n síbẹ̀ ò lákojọ. Bóyá o tiẹ̀ wà lókè òkun, o wáwé ìgbèlú ṣùgbọ́n o ti dààmú káàkiri ṣùgbọ́n dàbí pé kò tí ì tẹ̀ ọ́ lọ́wọ́. Bóyá o tiẹ̀ wà lókè ní Nàìjíríà tí wọn náà ń lé visa ṣùgbọ́n tó jẹ́ pé gbogbo ìgbà ni wọ́n decline visa rẹ̀. Gbọ́ ìròyìn ayọ̀ rèé fún ọ. Olúwa ló fẹ́ yọ̀ǹda rẹ̀ fún ọ pẹ̀lú ọwọ́ agbára. Mi ò ní àkókò tó pọ̀ ṣùgbọ́n tó Olúwa rán mi ní sí ọ ni pé jẹ́ a jọ gbàdúrà papọ̀, jẹ́ a jọ wá ojú Olúwa. Kí
kí ni orísun ogun tó ń jà ọ́ gan? Wọn ò tí ì rí orísun ogun tó ń jà ọ́ ló fi dàbí pé kò tí ì sí ọ̀nà àbáyọ. Jẹ́ kí n gbàdúrà pẹ̀lú rẹ, jẹ́ n sọ́nà fún ọ. Tí Olúwa bá sọ fún mi lórí ọ̀rọ̀ ayé rẹ, ìwọ náà jájọ gbàdúrà lé lórí. Kó o wá wò pé ṣé lóòótọ́, ṣé wòlíì ni mo pè ní àbí kì í ṣe wòlíì? Wo mi sà, tó o bá pe wòlíì, ìwọ kọ́ ni wàá ṣàlàyé orísun ogun tó ń jà ọ́. Wòlíì lolúwa máa mí sí tí ó sọ àṣírí ogun tó ń jà ọ́, tí wàá sì rí i pé lóòótọ́ àṣẹ ni tọ́lọ́run rán sí mi rè. Wo mi sà, ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyanu ló ń ṣẹlẹ̀ lórí òkè tí mo ti ń bá ọ sọ̀rọ̀ yìí, ṣùgbọ́n mélòó ni mo fẹ́ tẹnubọ̀ nínú àwọn ìyanu tó ń ṣẹlẹ̀? Ṣùgbọ́n wọn náà lè gbìyànjú, jájọ gbàdúrà, má jẹ́ kó sú ọ, jájọ gbàdúrà. Mo máa ń sọ ní gbogbo ibi tí n bá dé, màá sọ fún ọ pé ọjọ́ tó bá lọ sọ pé ò ṣe mọ́, ìjọ ẹ̀ báyìí náà lógun ti borí ayé yẹn. Lórúkọ Jésù, ogun ò ní borí ayé rẹ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wàá fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ sí ogun tó ń jà ọ́. Bóyá àwọn tiẹ̀ fẹ́ mọ àṣírí ogun tó ń jà ọ́, pè mí, jẹ́ n gbàdúrà fún ọ kí n dẹ̀ sọ àṣírí ogun tó ń jà ọ́ fún ọ. Nọ́mbà yẹn rẹ o, orí WhatsApp nọ́mbà gangan tí wàá fi pè mí sí, òun náà ni +234 70 25 47 54 27 +234 70 25 47 54 27. Lórúkọ Jésù, àánú máa yanjú ọ̀rọ̀ rẹ. Gbogbo bí tó ti dé tó dàbí pé kò sí ọ̀nà àbáyọ, ní kété tó o bá ti ń pè fún àdúrà, lórúkọ Jésù wàá rí ọ̀nà àbáyọ. Ògo ni forúkọ Olúwa. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Stay blessed in Jesus' name. The money, I will provide 200 people from my office. Mo ní yàn 200 ló máa wà tó máa fún wọn ticket. Wọ́n ní 200 ti pọ̀ jù. Mo ní don't worry, màá fún yín lè yàn 200 náà àwọn boys ni. Ẹ wá máa pín 5,000 ticket fún wọn. Tí àwọn èèyàn kò sí bá ṣe pọ̀ tó, tí wọ́n bá tò ní ọ̀nà 200. Tó bá ṣe pọ̀ ọ̀nà 200 náà ti queue, kò ní sí stampede. Wọ́n ní wọ́n ní that's beautiful. Èmi fúnra mi, wọn plan ticket. Èmi fúnra mi, òun ni mo pe printer kó sáré bá wa print ticket. Mo ti sọ fún wọn pa ticket yẹn ti pẹ́, bóyá ẹni tí wọ́n hand over fún kò bá wọn print ẹ̀, bóyá wọn kì í ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Mo ní ẹgbàgbé tẹ́ ẹ̀ ṣe tẹ́lẹ̀, this is Ibadan. So mo ní kẹ́ni ẹ bá mi print ticket 5,500. Kó dẹ̀ nọ́mbà ẹ̀. Ní aago 2 òru, mo tún jí mo pe printer tí mo ní kó bá wa print ticket. Ó ní print, so because he promised me kó máa ṣe mọ́jú ni. But ìgbà tí mo pè mo find out pé ó ti sùn. Mo wá ní, but he promised me kó ṣe máa ṣiṣẹ́ ìmọ́jú ni. Ó lóun ti print ẹ̀ tán pé numbering ló kù tó ń fẹ́ ṣe. Mo ní with your numbering, you must finish your numbering by 5 o'clock because I will be at the venue by 5:30. Ó ní okay pé òun á bẹ̀rẹ̀ numbering sí. Ó ṣe ń ṣe lọ. Now, immediately mo bá sọ̀rọ̀ tán, mo sùn díẹ̀. Bọ́sí mi ò lè sùn. Èmi mi sá wà ń bẹ̀. Èmi mi sá wà ń bẹ̀. I now woke up, I went to the bathroom, I freshened up, and when it is 15 minutes to 5:45 a.m., I drove out to the venue. My dear sisters and brothers, Oh God. when I got to the venue, I could not pass. To block about. Jesus Christ. Every time are you with me? Ẹ jọ̀ọ́, báwo náà ṣe ń drop èèyàn báyìí? Má nìyẹn dì. À ń gbọ́ yín Àlàjì, mo ti yọ wọ́n kúrò. So when I get to the venue, mo rí pé mo fi Ọlọ́run tó lẹ́mìí mi búra. Àtìgbà tí ó pè mí àti iṣẹ́ ọwọ́ mi nínú sáré, mo fi búra. Mo rí àwọn òbí, wọ́n ń ju ọmọ wọn látòrí fence. Oh Jesus Christ. Ní aago mélòó, ní aago 5:30. I need to see some minutes to 6 a.m. Oh God. Ìtàlá máa bẹ̀rẹ̀ ní 10 a.m. Táwọn ọlọ́pàá máa dé ní 8 a.m. Aago 5, wọ́n sì ń ju ọmọ látòrí fence. Tí wọ́n ń ju gidi ni o, mo wá sọ̀kalẹ̀, mo wá bọ́ sórí mọ́tò. Wọ́n ní Oriyomi ìwọ ló pèrò, mo ní mi pè yín mọ́ ẹ mọ́ ẹ lọlé. Ní some minutes to 6 ní ẹ o, because my house is close to that place. Mo ní mi pè yín mọ́ ẹ máa lọlé, ẹjọ́ ẹ máa lọlé. Mo fọlọ́run bẹ̀ yín ẹ máa lọlé, ẹjọ́ ẹ máa lọlé. Wọ́n dáhùn, mo sábà because bí mo ṣe tí wọ́n ń ju àwọn ọmọ lóru, bí wò lè lè. Ó ń ju ọmọ látòrí fence, ó ń gbé ọmọ látòrí fence. Kí ló ń kọ́ ọmọ?
nínú mọ̀ tó wà bí tó ń ju ọmọ sí ju wọn gidi ni o mo lè count èèyàn 2,000 tó ju ọmọ ní time yẹn. Jesus Christ. I swear to Almighty Allah mo lè count èèyàn 2,000 tí wọ́n ju ọmọ. So as at that time àsátàgò 5 aago 4 òru náà ti ju ọmọ. Alhaji ẹjọ mo fowó àtọmọdé yín lẹ́nu. Venue ti kún. Alhaji ẹjọ quick one. Wọ́n ní wọ́n sùn pé àwọn kan gan pé wọ́n wá sùn sí ọ̀dọ̀ yín. Mo lè sọ nípa ẹ̀. Sẹ́rí ní alẹ́ tí mo lọ yẹn tí mo lọ síbẹ̀ àwọn kan ti sùn bẹ̀ mọ́jú wọ́n ti wà ń bẹ̀ tán fẹ́ wọlé. Ìgbà tán fẹ́ wọlé mo jáde síta mo ní báwo lẹ ṣe fẹ́ sùn bí pẹ̀lú àwọn ọmọ kéékèèké tẹ́ ẹ gbé lọ́wọ́ yìí. Ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ lè wá bìkan sùn kẹ́ ẹ jí wá kódà tẹ́ ẹ bá fẹ́ sùn ẹ lè wá sùn Àgídìgbò kẹ́ ẹ jí wá láàárọ̀ ọjọ́ kejì. Ṣé mo ṣe drive out báyìí gbogbo àwọn tí mo sọ yẹn wọ́n kàn wọlé ni. Please let me to power tap ó dà pé mo là ṣe gbọ́ wọn ẹjọ́. Gbogbo àwọn tí mo sọ pé kàn lọ wá bìkan sùn pé wọ́n lè wá sùn ọ̀dọ̀ mi gan lọ́jọ́ kejì pé mi lè gbà kán sùn ta wọ́n kàn rush wọnú ilé ni wọ́n wọnú ilé school yẹn. So I could not go again. I had to go and talk to management of the school pé ẹ dákun àwọn ọdẹ àwọn tó ti sùn bí ẹ jẹ́ wọn wọlé ẹ mọ̀ jẹ́ àwọn yòókù ẹ mọ̀ jẹ́ lómi ọ̀wọ́lé mọ́ lọ́la o. Wọ́n wá bá àwọn tó ti wọlé ẹ̀ sọ̀rọ̀ pé ẹ má máa make call pé wọ́n ti já wọlé ẹ̀yin náà máa bọ̀ o. Ẹ má make call kankan ẹ ṣáà wà ń bẹ̀ wọ́n ṣáà wà ń bẹ̀ lọ wọ́n sùn. So ìgbà tí mo dé lọ́jọ́ kejì gbogbo àga tí olórí gbà mà ọmọ 5,000 ni I expect olórí gba àga 7,000. Olórí gba àga 7,000. Mo lè mú orúkọ iléeṣẹ́ tó fún wọn lága tó ń bá wọn gbàgájọ tó ẹnìkan ò dání lọ́wọ́ rẹ́ńtà tí wọ́n ti gbàga ó tó 20 renters náà ti gbàgájọ. Olórí gba àga 7,000 because I told them pé lọ́dọ̀ wa ń bí o tẹ́ ẹ bá pa àwọn ọmọ kékeré àwọn ìyá wọn tẹ̀lé wọn wá o. Olórí gba àga 7,000. Táàbà sọ pé kò sága tí wọ́n fi jókòó. Ṣé ẹ rí gbogbo bí sẹ́ẹ̀ ti rí stampede yẹn? The stampede happens by some minutes to 7 a.m. Aago 7 ò tí lù. Aago 7 àárọ̀ kò tí lù. A dẹ̀ expect ọlọ́pàá láago 8. Àwọn tán fẹ́ ṣe event wọn àti ìdè bẹ́ẹ̀ tán fi tira wọn. Èmi ìgbà tí mo rí wọn bẹ́ẹ̀ tí mo rí bọ́ ṣe pọ̀ tó, I drove down to station ní 6 o'clock yẹn láàárọ̀. I drove down to my station. I stopped program tó ń ṣe lọ́wọ́ sports program ni. I interrupted the program. Mo dẹ̀ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ pé ẹ dákun o gbogbo ẹ̀yin òbí tẹ́ ẹ̀ mú ọmọ pọ̀ ní Islamic high school lénìí ẹ mọ̀ wá mọ́ o ẹ̀yin tẹ́ ti wà lójú ọ̀nà ẹ jẹ́ ẹ padà o. Alhaji ẹjọ́ ìgbà wo lẹ ṣe yẹn aago mélòó lẹ ṣe nǹkan tẹ́ sọ yìí. I did that one some minutes after 6. Some minutes after 6 because 6 o'clock ni mo dọ́dọ̀ wọn tí mo bá wọn bọ́ sí pọ̀ yẹn ìwà dúró mọ́ mo wá drive sí station. So program tí mo dẹ̀ ń sọ pé mo bá wọn lórí ẹ̀yẹn 6 a.m. to 6:30 náà máa ń ṣe. Ẹ ti gẹ́tẹ̀ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni sir. Wọ́n dẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ program yẹn ni mo jálù wọn. A máa ṣe sport wa ní 6 a.m. to 6:30. A máa ṣe press release newspaper from the newspaper láti 6:30 to 7. So wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ the sports program wa ní 6 o'clock. Ni mo jálù wọn ni mo stop wọn. Mo sọ àwọn program tá à ń ṣe yẹn kẹ́ fi lè wo kẹ́ lè regulative time yẹn ni o. Pé ẹ dákun o, ohun mi gẹ́gẹ́ mo fi sọ torí àwọn èèyàn nígbàgbọ́ púpọ̀ pé tí mo bá ti sọ bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ẹ padà lé o. Ẹ̀yin tẹ́ ẹ ti wà ń bẹ̀ tẹ́ ẹ wà ń ta tẹ́ ẹ ráàyè wọlé 5,000 tí wọ́n fẹ́ mú ti pé ní ọ̀jẹ̀ wọn sílẹ̀kùn fún yẹn mọ́ ẹ lọ́lé. All this thing mo sọ èèyàn lè rí lórí Àgídìgbò mo tún wá padà nígbà tí mo sọ tán mo tún wá padà lọ sí recording studio mo wá record rẹ̀ mo wá gbé lọ́kọ̀ olóyún lọ́wọ́ pé ẹ máa play rẹ̀ time to time. Ẹ máa play rẹ̀ time to time. Alhaji ẹ má bínú ní táìmù yẹn ní mi mọ̀ bó ṣe rí kíní tí Àgídìgbò gangan as in bí kí ló update tẹ́ ṣe síta. Did you see it? What? I'm talking messages. Okay, because I think there's some misinformation. And you know why I'm saying this, Alhaji? So that you can know the information that people have and why, some people might not want to take your words for it. Because lórí kíní ìwé yẹn, let me read it out to you. Ó sọ wípé upon receiving news, the news
the notice that a mammoth crowd has assembled at 5 a.m. at the venue. Only the media was now using strategy to tell the public which is in which is agomaru. But Alhaji, Sherry 5 o'clock here. Because English kan lo nbi by mammoth yẹn, that means wípé be yẹn ti kún fàyà. Èmi ń rò wípé 5 yẹn instead the tell sọ wípé káwọn èèyàn má wọlé mọ́ ìmọ̀ pa àwọn èèyàn ò ní gbọ́ Alhaji, wọn ò ní gbọ́. Mo mọ̀ pé ṣé wọn ṣe sọ wípé kókó ní kálukú máa lọ lé time yẹn pé wọn ò ṣe mọ́. Gbọ́ tí mo sọ ni. Yes sir. Where are the network you ṣe dáadáa? A sọ pé ẹ jẹ́ bá ń power tab ká lè gbọ́ wọn, mo ń gbọ́ yín sir. A sọ pé ẹ̀yin tẹ́ ẹ bá ń bọ̀ láti ilé ẹ padà ẹ má wá mọ́. Ẹ̀yin tẹ́ ẹ bá wà ń tà tẹ́ ẹ tí ìwọlé ẹ padà ẹ máa lọ lé 5,000 tẹ́lá wọn mú ó ti pé ẹ máa lọ lé. That was the information. That was the information given to them. So now I want to tell you this. I want to ask this question. Yes sir. Kí ni 40 Naomi pé wọ́n ń ju àwọn ọmọ látòrí fence. Obìnrin kan gbé ọmọ wá sọ́fíìsì wa. Láàárọ̀ ó gbé ọmọ ìwá sọ́fíìsì wa fúnra rẹ̀. Ó ní ọmọ òun ti kú o. Nígbà àwọn tó ń sọ òkú ọmọ òun ní o. Ẹnìkan òun fọwọ́ ara òun ṣera òun. Àwọn abilẹ̀ rẹ̀ pé kí ló tẹ fọwọ́ ara ṣe ó lóun ju ọmọ òun látòrí fence. Oh jeez. Òun rò pé wọ́n bóun hàn àwọn àbóun hàn. Tẹ́ ẹ bá rí bọ́ ṣe ń ju ọmọ ní 5 o'clock. Gbogbo tó ṣẹlẹ̀ yìí. A lè sọ pé fọ́ọ̀tì ẹni tó ṣe ni nítorí pé báyé ṣe rí nìyẹn. Kódà ẹni tó ṣe gan kó tẹ́kì fọ́ọ̀tà rẹ̀ torí pé báyé kó gbà kó ló ń jẹ̀bi torí báyé ṣe rí nìyẹn. Èmi gan fúnra mi tún gbà pé mo jẹ̀bi láì lọ́wọ́ nú ẹ̀ láì sínú elétò.